Ọ̀rọ̀ Ọlọ́run fún ojoojúmọ́ pẹ̀lú Olúṣẹ́gun Ládébùà. Episteli Pọ́ọ̀lù Àpòstélì ti Philemoni. Súdánẹ̀, kú ọ̀bá kà mí sí ẹlẹgbẹ́ rẹ̀ bá bẹ́mi náà ṣe gbà síkà mi. Ṣùgbọ́n ó bá ti ṣẹ̀ tẹ́lẹ̀ rí sábẹ́ ọwọ́ ó jẹ́ ẹni gbèsè kan rí. Mo bẹ̀ ká sí mi nọrùn. Èmi Pọ́ọ̀lù lè fi ọwọ́ ara mi kọ mo dẹ̀ ṣèlérí láti san rẹ́ dẹ̀yìn. Kí n wí rẹ́ gẹ́gẹ́ bó ti jẹ mi ní gbèsè ara pẹ̀lú. Nítòótọ́ arákùnrin tó jẹ́ kí n lè náyọ rẹ nínú Olódùmarè. Tú ọkàn mi nára nínú Kristi gẹ́gẹ́ bí mo tún nú gbẹ̀kẹ̀lé nínú gbọ̀nràn rẹ ni mo fi kọ̀wé sẹ́. Nítorí ọwọ́ mo mọ́wọ́ gbà ṣẹ́jú bí mo ti wí lọ àti pẹ̀lú pèsè ubúwọ̀ sílẹ̀ dì mí nítorí mo gbẹ́kẹ̀lé fọ nípa àdúrà rẹ àmáyìn mi nù rẹ Epafra òǹdè ẹlẹgbẹ́ ni nínú Kristi Jésù òkìmẹ́ Máàkù Àrìsítákù Dẹ́mà Lúùkù àwọn alábọ̀ṣiṣẹ́ mi ọ̀nkìmẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Jésù Kristi Olódùmarè ó wà pẹ̀lú ẹ̀mí rẹ àmín. Èyí wà lẹ́ni ò sí nǹkan kó o ń sàn án à ń gbádùn ẹ̀jọ́.